Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ọ̀rọ̀ náà ni ẹ ti rí tó ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì. Àwọn èèyàn jáde síta, wọ́n fara ya wípé kí ló wá lè ṣẹlẹ̀ tí ó fi wá le tó bẹ́yẹn láàrin Gọ́fìnà Ṣèyí Mákindé àti Alhaji Oríyọmí Hamzat. Gẹ́gẹ́ bí a ti mọ̀ tẹ́lẹ̀ wípé a tán síbẹ̀ ni Alhaji Oríyọmí Hamzat ni wọ́n ṣe nígbà tí wọ́n ń sọ̀pọ́tì Gọ́fìnà Ṣèyí Mákindé. Adẹ̀rí gbogbo àwọn ọ̀rọ̀, gbogbo àwọn fídíòs tí wọ́n ṣe nígbà tí wọ́n ń sọ̀pọ́tì Gọ́fìnà Ṣèyí Mákindé, especially ní second term. Adẹ̀rí pé gbogbo àwọn Súrì àǹkó yìí náà ṣiṣẹ́ fún Gọ́fìnà Ṣèyí Mákindé. Àwa rí i pé ọ̀fun ti tọ̀ sí gbẹ̀gìrì báyìí lẹ́kọ̀ọ́ tí kẹ́kọ̀ọ́ lọ́wọ́. Àwọn èèyàn sáà ń jáde síta, wọ́n ń ké gbàjarè wípé kán má jẹ́ kí Gọ́fìnà Ṣèyí Mákindé kí wọ́n ba Ọ̀yọ́ state jẹ́, pé pàápàá jùlọ ìlú Ìbàdàn. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, ká gbọ́ àlàyé bí àwọn èèyàn ṣe jáde síta, tí wọ́n ṣe tú àwọn àṣírí bíbáṣepọ̀ tó wà láàrin Súrì àti Gọ́fìnà Ṣèyí Mákindé àti ìbáṣepọ̀ tó wà láàrin Alhaji Oríyọmí Hamzat àti Gọ́fìnà Ṣèyí Mákindé kó tó di pé ọ̀rọ̀. Onídìí òdodo ni, ṣùgbọ́n ìjọba tó bá ń ṣe dáadáa á dúró tì náà ni. Èmi ìjọba eléyìí tó ń sọ pé téèyàn bá ta lẹ́nu lónìí wọ́n lọ yìnbọn pààyàn ni ilé mẹ́wàá ní ẹgbẹ́ síjọba. Tọ́ pé irú wa gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ àti ìtálẹ́nu gan kò tí ì déjọba gan bí ó ṣe bá tẹ̀ tọ́da jẹ́ ní wákàtí. Àwọn ilé ìjọba katapila wọn fún wọn wọlé iṣẹ́ onílé iṣẹ́. Ẹni wọn bá ta wọn lẹ́nu wọn ni wọn lọ pádànù ní ẹgbẹ́ síjọba. Àánú yìí ṣe mí. Ẹ bá tó dáa jẹ́. Ó gbẹ tó bá tó dáa jẹ́ yóò sunkún ẹ̀ ni. Wọ́n ní ìyàwó tó bá pọkọ rẹ̀ yóò ra ń gbẹ̀yìn. Ẹlẹ́rù kan tó bá pẹ̀rù rẹ̀ yóò gbàgbọ́n oko. Gbogbo ọ̀tẹ̀ tí yẹn bá fi léṣe yìí Mákindé kúrò níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. I am telling you mo ń sọ fún yín pẹ̀lú òdodo àti tí mo mọ̀ pẹ̀lú àwọn tó jáde àti ṣèjọba àti bágbára ṣe máa ń gùn wọn tó bá déjọba. Ọlọ́run ò ní jẹ́ kọ́yọ̀ ojú ẹ̀ka. Aburú tó lágbára jù tó lè ṣèpínlẹ̀ Ọ̀yọ́ báyìí òun ni kí àwọn ẹni bíi kí wọ́n gbọ́nà ẹ̀bùrú èrú kí wọ́n gba ìjọba. Ọlọ́run sì ní fún wọn ṣe. Ìyẹn mi nípínlẹ̀ Ọ̀yọ́ ẹjí o ẹni wọ́n máa sọ tí wọ́n ṣe ẹni wọ́n máa sọ bí ìjọba ikú sí nítorí ẹ kó ṣe tí ò tí ì ṣe ẹni wọ́n fi rọ́lẹ̀ wọ́n mọ́ parọ́ mọ́. Oríyọmí Hamzat lórúkọ mi lẹ́ẹ̀kan sí ẹ wò kárí stamp ní ìbáhàn Ṣèyí Mákindé for second term done deal. Gbogbo aráàlú náà sọ bẹ́ẹ̀ o. Àwọn tó jára àlù tí wọ́n èso lóṣèlú tó ṣe fà àti dìbò àwọn náà sọ bẹ́ẹ̀ o. ẹ mọ ìlú bóyá. gọ́ọ̀mẹ̀ntì gbogbo ọmọ Nàìjíríà yẹn mọ̀ Ìbàdàn pátápátá ẹ̀yin àgbààgbà Ìbàdàn mọ́ lajúlẹ̀ kí gọ́fìnà Mákindé má dá wàhálà lẹ́ Ìbàdàn torí ibi tó ń lọ yìí wọ́n ń bá wàhálà bọ̀ ni. Mo ṣàròyìn mo oríṣiríṣi fídíò láti bí ìjẹta èmi ò mẹ́ni tí mo kàn ṣàbẹ̀sí oríṣiríṣi kí ló ṣẹlẹ̀ ọ̀nà lọ wọlé ṣé Súrì àbí kí náà ń pè é bọ̀bọ̀ kan tọ́nà sọ pé ara àwọn tọ́ọ̀gì Ìbàdàn ọ̀nà lọ wọlé ẹ̀ wọ́n sọ pé ó ń tẹ̀lé Oríyọmí kinní kan Oríyọmí náà sọ pé wọ́n máa gbé òun ẹ dákun ẹjọ́ torí Ọlọ́run ta ló fi Súrì fún Súrì. Gọ́fìnà Mákindé wàláhì ìkà níyì ẹ̀ ṣèyàn rẹ o wàláhì tó bá rí yín tí ò bá ti sásòbí àti dà wàláhì ìkà níyì ẹni bìdẹ̀ níyìn. Ṣé bíbí la wà nígbà táwọn pípù yìí ń tẹ̀lé yín káàkiri ta ni Súrì kọ́kọ́ ṣiṣẹ́ fún ta ni bọ̀bọ́ ìkọ́kọ́ ṣiṣẹ́ fún àbí kílẹ̀ ń porúkọ ẹ̀bí Súrì ni I don't know. Ṣé bẹ́yìn ló kọ́kọ́ ṣiṣẹ́ fún àbẹ́ ti gbàgbé ni ìbẹ́yìn lẹ́ kọ́kọ́ lò wọ́n irinṣẹ́ tó wà lọ́wọ́ wọn ta ló rà fún wọn. Ẹjọ́ náà àkì ń ṣọmọdé àkì ń ṣọ̀dẹ ọmọ Ìbàdàn làwa àwọn òun ṣàbúnú àjẹ́ kì í ṣọ̀dẹ wọ́n ń ṣayé bẹ́ẹ̀ ṣe ń ṣayé yẹn. Ṣé bẹ́yìn lẹ gbéjọba lé àwọn onímọ́tò lọ́wọ́ tó ń ṣayé bó ṣe wù wọ́n ẹbẹ́yìn tẹ́ pọ́n wọn nìyẹn torí pé wọn ti wá tẹ̀lé yín mọ́ yẹn kọ́ lọ kú àbí torí pé wọn bá yín ṣe mọ́ yẹn ẹ̀fẹ́ rí wọn láyé mọ́ it's not done that way. Politics náà pé nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ẹ̀mọ́ tó mọ politics ni politics ọmọ ìyá ẹ lè bẹ ṣe lẹ́nu kó má bẹ ṣe mọ́ lọ́la politics ẹ lè jọ jẹun lálẹ́ ìkórira ọ̀la kó ní kálukú pín gààrí nǹkan tó ń pè ní politics nìyẹn. Wá nítorí yẹn ká máa wá fìyà jẹ wọ́n ẹjọ́ torí Ọlọ́run ẹ wá dológun ìjọba wọlé ṣán fi ṣe yín ni ṣé nǹkan ń ṣe yín ni. Bẹ́ẹ̀ náà níbi tó ti rí ẹni tó náà gbé pamọ́ ẹ lọ wọlé ẹni yẹn tí ẹ ṣèwádìí ẹni tó nílé yìí wọ́n náà rẹ́ǹtì lé yẹn ni ṣé ẹ mọ̀ pé ti pẹ́ níyẹn sáyé báyìí ẹni tó nílé tẹ́lẹ̀ lọ owó oúnjẹ sí yẹn náà ẹ mọ̀ pé ti pẹ́ níyẹn sáyé báyìí. Eléyìí náà tó ṣẹlẹ̀ báyìí sí ẹ lọ wọlé máa yẹn ẹjọ́ wọ́n lè sọ pé ẹ bá weapon lé ẹ bá kinní kan nílé ẹ ta ló ra àwọn weapon tán tẹ́ bá lé wọn yẹn ta ló kó fún wọn ẹ bẹ́ẹ̀ náà ṣiṣẹ́ mú tẹ́lẹ̀
tó bá ṣiṣẹ́ fún yín tó bá ṣiṣẹ́ fún yín mọ́ ìdá kó lé wọn lọ́wọ́ gbà ẹ̀yin ò ṣe gbà lọ́wọ́ wọn gbogbo oníṣẹ́ tẹ kó lé wọn lọ́wọ́ ẹ̀yin ò ṣe gbà ṣe bẹ́ẹ̀ ilẹ̀ mọ́ kóró iṣẹ́ láwọn onímọ́tò lọ́wọ́ àwọn ọmọ ọ̀tá yìí tẹ bá ti pọ́n wọn léyìn tán tẹ bá ti bọ́ síjọba ẹ ti gbàgbé ara ti tù yín ẹ ní béèrè gbogbo oríṣẹ́ tẹ kó lé wọn lọ́wọ́ mọ́ àbẹ́yìn kan náà ṣiṣẹ́ fún gbà náà ni ṣe bíbí la wà àtàlájì Oríyọmí náà wọ́n jọ gbé yín wọlé nígbà tẹ wọlé wọ́n jọ ṣiṣẹ́ fún ẹ ṣe rántí àdàbí ni ẹ rántí wàhálà ẹ rántí omi ara ẹ rántí àgùn tí gbogbo wọn súwẹ̀tì gbogbo wàhálà àwọn ìdààmú wọn lórí yín kẹ tó lè wọlé síbẹ̀ yẹn ẹ dákun ṣé bẹ́ẹ̀ ẹ gbégbá gómìnà mọ́nà kí ni pírọ́blẹ́mù yín ṣé ẹ ti fẹ́ ṣe gọ́fúnà ni àbí kí ló burúkú ń bẹ̀ pé anybody dídé pé olóòfẹ́ jẹ gọ́fúnà ṣé ṣógun láyé ni ẹ jọ bàbá Olúbàdàn yín náà mọ́lájú lẹ̀ kẹ́ má yẹ kó kíkà bojú yín nìbàdàn o torí kébi tí bàbá Mákindé ń bárọ̀ lọ́mọ àbàbàdàn jẹ́ fún yín o ẹ lè jẹ́ sọ fún yín àwọn Ìbàdàn ti sáyìn wọ́n ti sáyìn ẹ tọ́ba náà tẹ̀lé lọ́tẹ̀lé ẹ lè fọ́ọ̀sì wọn ayé ti lajú ń sìn wọ́n kálukú ti gbọ́n ayé gbàtẹ́ fún wọn ní ráìsì mọ́ fún wọn ní kinní kan yẹn ìyẹn ti kọjá lọ àwọn èèyàn ti gbọ́n sí wọn mẹ́tọ́ fẹ́ dìbò wọn fún kí ni pírọ́blẹ́mù yín kí ló ń ta yín lára kí ló ń dùn yín ẹ wá lẹ́ẹ̀fẹ́ gbé Oríyọmí bẹ́ẹ̀ gbé Oríyọmí pamọ́ àwọn yóò bá yín fa wàhálà ńbàdàn àwọn tí ẹ̀ ọmọ bá yín fa wàhálà kẹ́ lọ kọ̀ yẹ́lẹ̀ ṣe ti gbọ́ ẹ mọ̀nà Gàmú ṣòro o tó ti yẹ yín kí bẹ́ẹ̀ gọ́vnà Mákindé kẹ́rẹ̀ rántí pé òjò máa ń pààyàn wọlé mi lẹ́ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n tó bá lè ṣe gọ́vnà lélẹ̀ tẹ́ ń lọ yìí ẹ má gbàgbé pé ṣì ń padà bọ̀ ọmọ Ìbàdàn ni ẹ ó ṣì ń padà bọ̀ ó ti yẹn báyìí sí ẹ má gbàgbé èèyàn dẹ́ ń ṣu sínú èèyàn kì í ṣu sápẹ́ wọ́n ní bẹ́ẹ̀ bó ba lọ yóò ṣu àga òun lọ̀rọ̀ yí báyìí sìn ẹjọ́ gbogbo owó tán fi kọ́lé yẹn náà bó wọ́n ti rí gbogbo owó tán fi kọ́lé yẹn gọ́vnà Mákindé níbo náà ti rí ṣe bẹ́yìn yín náà ti rí gbogbo owó yẹn bẹ́yìn náà ṣiṣẹ́ fún ẹ̀yin náà lọ̀gá wọn ń gbà yẹn gbogbo wọn máa ń pọ̀ ọ̀gá mi tẹ́ bá pé ọ̀gá mọ́tò bá ní ṣe mọ́ ní ọ̀gá mi ọ̀gá wa ẹ̀yin lọ̀gá àwọn mọ́tò ẹ̀yin náà wọ́n ṣiṣẹ́ fún so ẹ mọ́ fi lọ̀ wá ẹ mọ́ fi nù wá àyè ṣọ̀bọ̀ ṣẹ gbọ́ ẹ̀yin náà lọ̀gá wọn gbogbo ilé tán kọ́ yẹn gbogbo tán rí yẹn ọ̀dọ̀ yín náà ti rí ẹ̀yin náà wọ́n ṣiṣẹ́ fún àbí ẹ̀yin náà ṣiṣẹ́ fún náà ìlú mọ̀pá ẹ̀yin náà ṣiṣẹ́ fún gbà yẹn náà sọtọ ẹ̀dẹ̀ tí ń lọ ń sìn ṣé wọn ò ní jẹun mọ́ ni wọ́n ṣàtúbọ̀ síbòmí náà ni wọ́n láti bọ́ síbòmí náà èyí tí ń lọ ẹlẹ́fẹ́ lọ ṣe presidency àbí kẹ́ wà láyé ti dìbò ẹ ti wọlé àwọn tó máa dìbò fún náà kọ́lẹ́ ń bojú wọn jẹ́ àwọn tó máa support náà kọ́lẹ́ tí ń bojú wọn jẹ́ yẹn ẹ múra sí i ó ti yẹ yín ilé ayé ò rí bẹ́ẹ̀ yín ṣe ń ṣe yẹn wàhálà ìkà nìyín mo dẹ̀ ń gbogbo fídíò lóríṣiríṣi mo ṣáà pé kí ló ń ṣe máa ń yí báyìí gan-an àwọn wo ló gún yán fún tó ń tọ̀bẹ̀ òṣòro gan-an ṣé bá ṣe bá ṣe gbèsè ayé lẹ́yìn ṣe gbèsè ayé àwọn tẹ́ ẹ ti lò wọ́n tán ẹ ti dọ́ǹpù wọn ẹ dẹ̀ fi wọ́n lẹ̀ àwọn náà láti ní láìfù náà ṣẹ́yìn ní ọ̀nà ọba kan máa ń jẹ́ kílẹ̀ fẹ́ ni ṣẹ́yìn ìyẹn nìkan náà dáyé fún ni ẹ jẹ́ káwọn náà ṣe gbèsè ayé wọn náà yá ẹ jẹ́ káwọn náà kàn ṣe gbèsè ayé kàn rìnrìn àjò ayé wọn ayé ti yín nìkan nígbà tó ń ṣiṣẹ́ fún yín ẹ lọ ṣẹ́ẹ̀kì ilé wọn o àbẹ́mọ̀ nígbà tó ń ṣiṣẹ́ fún yín lójú méjèèjì tó ń ṣiṣẹ́ fún yín ọ̀gá wa ẹ lọ ṣẹ́ẹ̀kì ilé wọn ìgbà tó wọ́n á kúrò lẹ́yìn yín tán sìn ẹ lọ ń ṣàṣìlé wọn ẹ lọ ń fi wárántì ṣe kinní kan ẹ lọ ń ṣàṣìlé wọn ẹ rí pé kà nìyí ẹ fẹ́ mọ wọlé kiri ilé mẹ́rin lẹ fẹ́ wó lọ́yọ̀ ṣètì ẹ rí pé nǹkan ti ń ṣe yín ẹ jọ ṣé agreement wà pé ẹ bá ti tẹ̀lé yín rí kò gbúdọ̀ òun náà gbúdọ̀ gbé gbáàbò àbó òun náà gbúdọ̀ gbé pẹ́ẹ́lí ni ẹ jọ is there any agreement tẹ́yìn àtOríyọmí jọ ṣe pé òkè o tẹ́ ẹ bá ti dé gómìnà tẹ́yìn bá ti ṣe lògbòjọba ti ń tán Oríyọmí náà gbúdọ̀ ṣèjọba kò gbúdọ̀ ṣe gọ́vnà kò gbúdọ̀ contest ṣé is there any agreement between you and him àbí kí ló ń ṣe yín gan-an tẹ́ ẹ̀ fi tó kí ló ń ṣe yín àwọn Yorùbá yín sòótọ́ ọ̀rọ̀ pé dáadáa lókù tẹ́ ń ṣe tẹ́ bá tiẹ̀ rí pé ilé tẹ́ ń lọ́gọ̀ kò ṣúọ̀ fún yín yín ò ní kẹ́ balẹ̀ jẹ́ náà wọ́n sì lè fún yín ní post míì kí ló ń ṣe yín gan-an ẹ̀dọ́ ẹ wá ń da yẹ̀pọ̀ mọ́ gàrí fáwọn èèyàn kẹ́ tó lọ ẹ wá fẹ́ ba gbogbo ilé jẹ́ kẹ́ tó lọ ẹjọ́ bàbá Olúbàdàn ọba Ìbàdàn ẹjẹ́ gbégbèsè ní kíá kẹ́ ẹ pé máa yí tú ọ̀dà kẹ́ ẹ pé wọ́n tú ọ̀dà tó lè tán bá ká yìí òṣìnà ń ṣe ẹjọ́ àwọn ọmọ tán kó wọnú gbó láti jẹ tán ní kókó bóyin bọ̀ bọ́ àwọn ọmọ tán ní tán kó wọnú gbó lọ láti bí oṣù ó ti lè oṣù méjì báyìí sìn ẹ̀kọ́ lọ gbà wọ́n wálé ẹni a lè dààmú láàlẹ́ dìmọ́ àwọn tẹ́ lè dààmú nìyẹn lè wọnú gbó lọ àfàwọn tó ṣẹ̀yìn Ìbàdàn nìkan lẹ́yẹ gba tìtẹ́ ń bá wílẹ̀ ń wọlé wọn káàkiri lè lọ wọlé àwọn ilé àwọn báńdíìtì tí wọ́n á kóyàn ní Ọ̀yọ́ State lè lọ wọlé wọn wàhálà ẹlẹ́sìn nìyí ẹlẹ́sìn ọlọ́jọ́bọ̀ Ọ̀yọ́ State ẹlẹ́sìn ẹlẹ́yà lè tẹ̀ ń ṣe ẹlẹ́yà ẹ dákun àwọn tó báńdíìtì tó ń pààyàn kiri àrẹ́sì wọn èwo ni ti Oríyọmí èwo ni ti àwọn oṣù tẹ́ ń bá káàkiri ṣáwọn yẹn náà àtàkì yín ṣáwọn yẹn náà àwọn yẹn náà wá ń kóyàn Ìbàdàn ni rí pé ẹ̀mọ́ tẹ́ ń ṣe tó kọ̀ lọ́rọ̀ yín lẹ̀ ń ṣe káàkiri yìí gan-an a ní kẹ́ bá àgbà ọmọ tó wà nù gbólẹ̀
ẹ lọ ń wọlé àwọn èèyàn kiri ẹ lọ ń kó àwọn èèyàn káàkiri èwo lòṣì tẹ̀ ń ṣe ìgànnà tẹ̀ lójú òkè ń tì yín ni ẹ̀rẹ́ ni báwọn yín báyìí ń sò tọrọ ṣá ẹlẹ́yàlẹ̀ tẹ̀ ń ṣe yìí òṣì lè tẹ̀ ń ṣe o tẹ́bàrẹ́ ni sọ fún yín àwọn tó wà nínú igbó ẹ ránṣán mọ́ gbogbo ẹnájì wèrè tẹ́ ń lò tẹ́ lọ fi ń wọlé àwọn èèyàn yẹn ẹ lọ bá wà lò nínú igbó kẹlẹ́ bá wà káwọn tó wà nínú igbó wà náà látòṣù kejì ẹ pòrò ayé lórí di gọ́vnà ẹ̀yìn tẹ́ tójú bọ́ yìí tẹ́ mọ nǹkan tẹ́ ń ṣe mọ́ yìí ṣẹ́yìn yìí wọ́ọ̀tẹ̀ ṣe wọ́ọ̀tẹ̀ láti jẹ́ gọ́vnà tí ò lè rescue àwọn èèyàn tí ò lè wà bẹ́ẹ̀ fáwọn èèyàn àwọn pípù yẹn wà nínú igbó over 2 months now ẹ wo àwọn tó ti pa nínú igbó bẹ́ẹ̀ ibẹ̀ náà pamọ́ àti ṣàyẹ̀sí tán dún bí ẹran ó lè jẹ́ fábílì iná dún bí ẹran kẹ́ má ṣe nǹkan kan sí àbí nígbà tán gbé àbúrò kí náà ti ń pè níbi bí yìí àmọ́ àrà tẹ́dá ebe ẹ lọ́bẹ̀ ẹ kí ẹ ti dìde ẹ ti ṣe gbogbo pa yín nìbàdàn nìyẹn outside Ìbàdàn ẹ lè ṣe nǹkan kan you are powerless ẹ lè pera yín ní gọ́fúnà ṣé gọ́fúnà lẹ́yìn yìí àbí kékú mọ̀ jẹ́lé ṣé gọ́fúnà lẹ́yìn àwọn èèyàn ti rí yín tán ẹ jọ federal government ẹ bá awọ́ọ̀dì gọ́fúnà Ọ̀yọ́ state gbogbo tẹ́yìn náà ṣe làwọn agbọ́nà lẹ́ẹ̀ kówó jẹ ẹ ṣe gbogbo ẹ̀ lágbọ́nà gbogbo mẹ́ẹ̀sì sí gbogbo ẹ̀sìn náà ló wà ń ta bẹ́ẹ̀ ni gbogbo mẹ́ẹ̀sì yín wà ń ta ẹ dákun sẹ́yìn kò ń ṣe lẹ́sìn sẹ́yìn kò ń ṣe lẹ́yà yìí sẹ́yìn náà kówó jẹ ni sẹ́yìn náà mẹ́sọ̀pù ni àbẹ́wò ni kí wàá ló wá dé ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ irinṣẹ́ lẹ́yìn náà lè ra iṣẹ́ lé wọn lọ́wọ́ tẹ́bàdàn fẹ́ gbaniṣẹ́ padà lọ́wọ́ wọn ó tán èwo làbúrò máa probe wọn ìbẹ́ẹ̀ lẹ́ra fún wọn bí wọn fi ṣiṣẹ́ fẹ́yìn náà ni evidence wà gbogbo bí wọ́n ti ń ṣọ́ yìí náà kí tó fi ń ṣọ́ yín nígbà fídíò ó wà ẹ̀yin àgídìgbò gbogbo ẹ̀yin press Ìbàdàn ẹ bá wa gbé gbogbo fídíò bíi tí Sùúrì ti ń ṣọ́ Mákindé tó ti ṣiṣẹ́ fún wọn ẹ gbé gbogbo ìjáde kẹ́ fọ́n síta ẹ̀yin náà kọ́kọ́ ṣiṣẹ́ fún yín lẹ́ra níṣẹ́ fún wọn ẹ̀dá bá ti gbé lọ kóòtù nù yín ẹ sọ fún wọn pé àwọn náà ra níṣẹ́ yẹn náà lé wọn lọ́wọ́ ibi tí wọn náà Sùúrì náà bá wà bí wọlé kí wọ́n ń porúkọ ẹ máa yẹn wọn náà bọ́ta kó o ṣe fídíò báwọn lówó kọ́ ṣiṣẹ́ fún àwọn náà kó iṣẹ́ fún ẹ àbíṣẹ́ ìwọ́dọ̀ òmẹ́ni tó kó iṣẹ́ fún ẹ àmọ́ nǹkan lẹ́yìn náà ṣiṣẹ́ fún ni àbẹ́wò lò fún èwo lò sí tẹ́ ń bá káàkiri gan-an tẹ́lẹ̀ ní sọ fún yín. gbogbo yẹn gbàgbà lẹ Ìbàdàn ẹ jẹ́ dìde kẹ má jẹ́ kí Mákindé bá gbogbo Ìbàdàn jẹ́ kọ́ mọ́ gbogbo ilé tán bá tẹ́lẹ̀ mímọ́ nǹkan tán bá káàkiri òṣìlẹ̀ tẹ́ ń ṣe yìí ẹ lọ́nú gbó gọ́fìnà Mákindé ẹ lọ́nú gbó ẹ lọ́nu gbó gbogbo pàwọn tẹ́ ń lò yẹn lọ́nu gbó Ògbómọ̀ṣọ́ ẹ lọ́ bá káwọn tó wà ń bẹ̀ jáde kẹ gbọ́ kẹ kó sì lọ ẹ dákun o èmi tí náà ni mo dúpẹ́ Ọlájíkẹ́ small Àjíkẹ́ that has a big God mo ṣe fẹ́ lọ sùn ní àní kásáyé ṣe ilé ìkásáyé gbé jáde ẹ bá mi share kò ló gbọ́dọ̀ mọ̀ Ìbàdàn ẹ bá mi share jà gbogbo ọ̀nsán kó dọ́dọ̀ ǹtaran sí God bless you love you guys bye. Lovers all over the world ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí nǹkan lọ́wọ́ ṣàánú wa ẹ má jẹ́ ká ti torí òṣèlú káwá bá ń tó dáa jẹ́ ipò agbára kò kí ń ṣe nǹkan tó permanent temporary nípò agbára Ọlọ́run nìkan lálágbára because àwọn èèyàn ṣàn condemn wọ́n ń sọ̀rọ̀ wọ́n pe gómìnà Ṣèyí Mákindé ṣàkíyèsí pé gbogbo owó agbára tó ń lò yẹn ó ti pọ̀ jù pé kí wọ́n ṣe jẹ́jẹ́ so eléyìí ni atúnika mú wá fẹ́yìn fi wá sí wa kẹ́ ẹlẹ́mọ̀ tó ń ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state kẹ́ ẹlẹ́mọ̀ tó ń ṣẹlẹ̀ nínú politics Ọ̀yọ́ state so gbogbo ẹ̀ ní àníkà mú wá fún yín ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ bá wa subscribe ẹ tan notification bell yín so that anytime tá bá ti drop a new video ẹ máa lè rí notification so we love you all thanks for watching.